Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalam ala ashrafil mursalin Sayyidina Muhammad ibn Abdullah al-Harabiyyu al-Hashimiyyu sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu ila yawmi la yanfa'u malu wala banun ila ma atallaha bi qalbin salim. Ayyuhal mustami'in al-kiram, assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà kó máa bá yín gbé o. Mo tún dé bí mo ṣe ń dé. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ tí mo kọ ni pé ṣé ìjà ẹ̀sìn lélẹ́yìí tá ń jà yìí tàbí orogún òwò. Mo fẹ́ kí èmi àti ẹ ká bira wa léèrè. Gbogbo àwa tí a mọ bó ṣe ń lọ, ẹ jẹ́ ká bira wa léèrè. Ṣé ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ló wà nílẹ̀ yìí ni tàbí orogún òwò? Èmi ò máa sọ òdodo, ṣùgbọ́n ó ṣe lè wù kó rí. Ẹni tí yóò gbọ́ yóò gbọ́ o, ẹni tí ò ní gbà ò ní gbà. Ṣùgbọ́n Ọlọ́run ní inna a'tadna lil kafirina salasila wa hagilala wa sa'ira. Ọlọ́run ló ń ti pèsè fún gbogbo olùkọ́ salasila páńpẹ́ ń bẹ láyé náà níṣẹ́ wọ́n sì wà lọ́run, wahagilala àti ọ̀jàgà yẹni ankọ, wasaira àti iná sehir, iná tí ó máa jò gẹ́rẹ́gẹ́rẹ́, iná tí ò ní kú, àti iná ayé àti tọ̀run má jẹ́ àwọ̀ kan bẹ́ẹ̀. Iná ayé ńlẹ̀ wọ̀n, ẹni tó bá wẹ̀ wọ̀n ó wọ náà ayé o. So ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, mo fẹ́ kí ẹ fi ara balẹ̀, kẹ́ pé ẹni tó wà jìnnà ẹni kó súnmọ́, ká gbọ́ àlàyé ọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, ẹ máa bá mi tẹ love and like. Ọwọ́ tẹ bá fi ń tẹ ní fi gbọ́mọ sí, ẹ dẹ̀ máa bá mi share program yìí, torí pé mo fẹ́ conclude ọ̀rọ̀ tí mo sọ ní Wednesday, ká bracket ẹ̀ ká parí ẹ̀. So lẹ́yìn tá a bá parí ẹ̀, gbogbo wa á mọ ibi tá ń lọ, torí pé ìdí tí mo fi lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ẹ gbọ́. So ẹ rí pé mo sọ̀rọ̀ pé igun kínní mi ò lè dá lẹ́bi, igun kejì mi ò lè dá láre, because tá a bá gbọ́ ohun tó ń lọ lọ́tún, á gbọ́ àwọn kan yóò fún wa ní confusion. Tá a bá tún wo ẹ̀gbẹ́ òsì, á gbọ́ àwọn ọ̀rọ̀ kan tí ó tún confuse wa. Àtọ̀tún àtòsì la lè mọ́sálá ìgbọ́ àwọn ọ̀rọ̀ tí ó confuse wa. So nígun kíní yóò máa dàbí pé àbí àbí, igun kejì yóò máa dàbí pé àbí àbí. So lẹ́yìn náà, ẹni tó bá jẹ́ lẹ́kọ̀ọ́, ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́, ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti dájọ́. Gbogbo ẹni tó bá ń dájọ́ lórí ọ̀rọ̀ tó ti wọlé ẹjọ́, òpònú ló ń tọ̀. Ọ̀rọ̀ tán ti gbé sílé ẹjọ́, kò máa dájọ́ pé lágbájá ló jẹ̀bi. So ìyẹn tó ní tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí, ẹni bá fẹ́ analyze kẹ́ lè rí nǹkan tí ẹ lè analyze dáadáa, kó lè pọ̀ dáadáa kẹ́ lè máa analyze. Tá a bá wo Suratu Hujurat 9, bada usu bila mina shitana jimsi mla rahmani rahimi. Ọlọ́run ní wàyíntọ̀ ìfàtánì
minal mu'minina qitatalu tí àwọn ìjọ igun méjì nínú àwọn mùmínì tán bá ń bára wọn ṣe fàǹfà tán bá ń jà fasilihu bainahuma ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ ṣàtúnṣe láàrin wọn àtúnṣe yìí lèmi dúró lé lórí torí pé ìjà yìí ó kọ́kọ́ ti bẹ̀rẹ̀ látorí Àdàbí àti Màrìkàsí so ní ilé tó ń lọ lọ́wọ́ yìí so igun kíní ti kọ́kọ́ ń bára wọn jà tẹ́lẹ̀ so igun kejì náà àti igun kíní wọ́n ti ń bára wọn jà ṣùgbọ́n nígbà t'Ọlọ́run wá fún opportunity tí a rí pé Àdàbí àti Màrìkàsí ń bára wọn jà àwọn igun kan wọ́n kó sábẹ́ àwọn Àdàbí wọ́n kó sí abẹ́ igun kejì Màrìkàsí náà wọ́n jọ ń ṣe papọ̀ pẹ̀lú igun kínní so ó ti wá kú lọ́rọ̀ ẹ̀sìn so iṣẹ́ tán jọ ń ṣe papọ̀ wọ́n fẹ́ dìfìtì ara wọn pé tó bá ṣe pé ìjà ẹ̀sìn ni kò yẹ kó le tó báyìí ìjà ẹ̀sìn kọ́ ó ti mú ìmọ̀ selfish interest ìfẹ́ ìnífẹ̀ẹ́ ara ẹni yes so àwọn ẹlòmíì dẹ̀ láìkì kán máa yìn wọ́n kì í dá inú wọn rò jẹ́ kí n ronú ẹlọ́run ti gbé ń ga èèyàn pọ̀ láyé bí èèyàn bá rìn jáde èèyàn tẹpá mọ́ṣẹ́ ẹ má jẹ́ kẹ́nìkan kan gà yín ẹ wá wọ́ ogun bọlẹ̀ tipẹ́tipẹ́ nígbà tí mo rí bọ́rọ̀ iṣẹ́ ń lọ mo wá gbéra mo lọ sọ́dọ̀ bàbá wa Khalifa Àdàbí mo lọ bá wọn lé bàbá wa pè àwọn èèyàn nínú àwọn tán pè kọlọmbà ńlọrẹ mi wọn Sheikh Mumin Ayára àwọn àbẹ ìjọna níjọna àjọ káìlà ọjọ́ ìjọna ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bẹ nílọrin ìjọna kódà àfáà wa Láàrin Sàlátì wà ń bẹ àfáà wa Aríbidésí àwọn náà bá wa ń bẹ tí mo dé analyse ọ̀rọ̀ yìí pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ló kù báyìí ẹ yanjú ọ̀rọ̀ tó ń bá lè mọ dá wa lálẹ́ láàrin yín àwọn bàbá yìí ti ṣe tí wọ́n ti lọ wọ́n dẹ̀ ṣe dáadáa wọ́n wẹ́kọ̀mù mi dáadáa débi pé níjọ́ náà lọ́hùn àwa àti Sheikh Mumin Ayára tí wọ́n jẹ́ chief missioner national missioner Ansarul Islam àjọ jókòó báyìí àjọ kí àìláàjọ náà àtúnjọ padà sọ́dọ̀ bàbá wa Khalifa Sheikh Kamalidin Al-Adabi Ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí gbogbo wọn wọ́n ní ẹ̀rí jẹ́ mi nso fọ́tò tí mo tá a yà ń jọ́ náà rè pẹ̀lú bàbá wa Khalifa Àdàbí níjọ́ náà tá a jọ yà torí mi ò láìkì ká máa ya fídíò tí a bá lọ ibì kan torí ẹ̀ ló fi dàbí pé ẹ sábà rí mi ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ààyè mo dẹ̀ try ẹ má jẹ́ ká jà ẹ jẹ́ kí ìsìláàmù ilẹ̀ Yorùbá ká jẹ́ kó sinmi jáyàǹtì ni Àdàbí lórílẹ̀‐èdè jáyàǹtì ni Màrìkàsí lórílẹ̀‐èdè gbogbo agbára ló wà lọ́tún ló wà lósì tá a bá kàn bíjà bá dé onídòwe tá a bá ní lọ́ọ̀yà ni ó wà lọ́tún wà lósì adájọ́ ó wà lọ́tún wà lósì kódà náà ọmọ bàbá wa Sheikh Ádámù gan kò séèyàn kékeré nu wọn gbogbo ọmọ bàbá wa Sheikh Kamal kò séèyàn yẹ̀yẹ́ nu gbogbo wọn tá a bá ń bára wa jà lókù gbogbo wọn lọ́lọ́run ṣàánú mo dẹ̀ sọ̀rọ̀ yìí nígbà tí mo kún bẹ́ẹ̀ èmi àti Sheikh Habibullahi Màrìkàsí Habibullahi Adam Al-Alori a tún sọ̀rọ̀ ẹ̀yin bàbá yìí ẹ jẹ́ kó gun omi so àwa ń rí lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ torí mi láìkí kí n máa wo ohun tó ń lọ pípọ̀ a rí pé lọ́tún lósì gẹ́gẹ́ bí irú àfáà wa àdúrà gbà àfáà àti mọ̀jẹ̀ dá orúkọ yẹn jù bẹ́ẹ̀ lọ kálukú náà ló sọ̀rọ̀ síra wọn
Jákímà náà sọ tiẹ̀, Yẹ́sẹ̀ Lọ́nkà náà sọ tiẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n dá Yẹ́sẹ̀ Lọ́nkà lẹ́bi, òun náà dá rẹ̀ lẹ́bi, òun náà bẹ̀bẹ̀, ó ṣe fídíò torí pé èmi ò kí ń gọ sẹ́yìn ìka kan. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká gba Ṣètánì láàyè. Àwọn kan wà tí wọ́n jẹ́ tọ́lọ́run ṣe wọ́n ní ẹni èṣù, wọ́n wá máa ń gbé fídíò yẹn síta, fídíò tí wọ́n fi bú Sheikh Kamal. So inú ò mọ̀ wá rú, ṣé ẹ mọ̀ tó bá ń bú bàbá rẹ̀ tó bá ń rẹ́rìn ó máa lè ní, tínú ẹ̀ bá ń dùn ó máa lè ní. So àpẹẹrẹ tá a fi mọ̀ máa lè nu, wọ́n ń bú bàbá rẹ̀ ó ń rẹ́rìn, inú ẹ̀ ń dùn ó máa lè ní ọ́. So látara yẹn kí ni yóò wá tán nínú kálukú nígbà tó wá rí pé àwọn kan ń bára wọn jà lórí ọ̀rọ̀ pé èmi ò jùwọ́ ìwọ ò jù mí, tó opportunity ní náà bá kúkú rá sí àárín yẹn. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò bá dá nǹkan mọ́ wọn gbé gẹ́nìkan. So Ọlọ́run kúkú ṣe èmi bí mo ṣe wà yìí, alhamdulilayi rabbil alamin. Ìdí tí mo fi lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ bó ṣe lè wù kó tó nínú ayé yìí, o ò lè sọ pé o ká mi mọ́bì kan tí ò dáa, o ò sì lórí mi níbì kan tí mo ti ń ṣèbàjẹ́. So mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀, mi ò sì lè fa ààyè gbẹ́ ẹnikẹ́ni láti kàn mí lábùkù. Téèyàn bá dán wò, àwọn ọmọ mi ò bá ṣẹjọ́. Ìjọ Ansarul Wara wọ́n á rẹ́dì láti dìde torí káwọ́mù ni mí. Káwọ́mù èèyàn tó le tó strong, mi ò kí ń ṣèbàjẹ́, mi ò dẹ̀ kí ń hùwà bàjẹ́, mo dẹ̀ kọ ìrẹ́jẹ. Tí n bá sọ̀rọ̀, tí n bá dájọ́, ó lè fojú tiẹ̀ wò, kálukú ló fìrì sópinìọ̀ rẹ̀, ẹ lọ bí àwọn lọ́yà. Mo dẹ̀ sọ̀rọ̀ mi ìdárúkọ anybody. Igun kíní igun kejì ni mò ń wí. Mo ní ẹ má ṣe ìsìlámù di ìwà jàǹdùkú. So ìdání òpèrè ẹ̀ lẹ́rú, ìdání òpèrè ẹ̀ lẹ́rú. Ṣé mo bá yín wí? So ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi délẹ̀. Ọlọ́run wa ní wàhíńbà gátì ìdáhù mọ́. Tí àǹkan bá ń kọjá àlà, fọkọ́tì ìlú lẹ̀ tí tàbùgí. Ẹ bá àwọn tó kọjá àlà ẹ bá jà, àtàtàfẹ́ àlámúlélà tí ó fi realize pé òun ṣe mistake. Fàyín fa hátí tó bá wá sẹ́rí. Fọ́sìlì ó bẹ̀rẹ̀ náà má bẹ̀rẹ̀ hádìlì, ẹ ṣe àtúnṣe láàrin wọn pẹ̀lú dọ́gba. Wàá kìí sì tú ẹsẹ̀ dọ́gba, iná Allaha yuhibbul muqsitina. Ọlọ́run mọ̀mọ́ fẹ́ràn ẹni tó bá ṣe dọ́gba o. Èmi ò lẹ́tọ̀ọ́ láti dájọ́ o. Sọ ti gbọ́? Mi ò lẹ́tọ̀ọ́ láti dájọ́. Gbogbo ẹni tó bá ń dájọ́ pé lágbájá ló jàre, ọ̀dẹ̀ ni. Mi ò lẹ́tọ̀ọ́ láti dájọ́. Ṣùgbọ́n mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀. Gbogbo ẹni tá a bá sọ̀rọ̀ tí a bá lẹ́nu wá rùn ní ilẹ̀ tó mọ́ yìí, olórí ibú ló ń tọ̀, àwọn èèyàn ó sì máa ṣépèlé, àwọn màlẹ́kà ó máa ṣépèlé. Tó dìde lé èmi ntí mo fi ń sọ̀rọ̀ ni pé ojú ń tì wá pẹ̀lú gbogbo àwọn ìwà yìí. Tá a bá ṣàkíyèsí igun kejì, wọ́n fọlọ́pàá mú náà lóru, wọ́n á rí mú. Igun kíní wọ́n lọ fọlọ́pàá mú náà, wọ́n á rí mú. Ó di méjì. Lára àwọn tó fara mọ́ igun kíní, ó lọ Èkó prince. Mo fẹ́ kẹ́ mọ́ gbọ́ o. So wọ́n retaliate. Igun kejì òun náà lọ sí Iléṣà prison. Mo fẹ́ kẹ́ ìlàkàrí kẹ́ mọ́ bá lọ. Ó di 1-1. Ọlọ́pàá lóru 1. Ọlọ́pàá lóru ṣe mọ̀ pé 1-1 nù. Àwọn igun méjèèjì yìí wọ́n wá ń wá bó ṣe ránra wọn lẹ́wọ̀n. Ẹ̀yẹ́ máa kíyèsí o. Ina mo máa sọ fún yín, ẹ lọ fara yín balẹ̀. Ina akira mọ́kùn yín dàlẹ́ àti káàkù. Ẹ jọ ránra yín lẹ́wọ̀n ni. Kálukú náà ló ní àwọn evidence kan tó gbára lé. Ẹ já ṣe sùúrù, ẹ má dá wàhálà lẹ̀. Èmi mò ń sọ fún yín. Mo bẹ̀ yín, tẹ́ ẹ bá gbọ́ ó máa wúlò fún yín. Wàhálà ẹ jọ ránra yín lẹ́wọ̀n ni.
mo dẹ̀ ń sọ níjọ́ náà lọ mo ní ẹ̀yin méjèèjì lẹ kábùkù because mi ò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rẹ́ mi ì dẹ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀tá mo ń bá tèmi lọ ni but n tó ń lọ nílùú alẹ́ tó láti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pápọ̀ ọ̀rọ̀ tó bá ti dénú social media mùsùlùmí ni wá bá a bá pèrè ajá á pèrè kòkó tá a fi ṣe ẹjẹ́ àsinmi so igun kínní àti igun kejì gbogbo ilẹ̀ ti ṣe mistake ẹ ti múra yín tọ́rọ̀ bá di ẹjọ́ ẹ ti kó sínú deformation of character igun kínní igun kejì ẹ ti deform ara yín already so àfẹni tó bá gbọ́ nínú yín ló kù tí kálukú bá gbẹ́jọ́ dìde ẹjọ́ ò máa lọ lọ́tún ẹjọ́ ò máa lọ lósì ni ẹsẹ á expect kí n sọ pé ẹnìkan ló jẹ̀bi èmi ò láéláé mi ì lè sọ pé ẹnìkan ló jẹ̀bi mi ì dẹ̀ lè sọ pé ẹnìkan ló jàre torí pé kò sí ẹni tá ń gbọ́kọ́ fún tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi táná máa gbọ́ kódà gbé ọkọ́ fún wèrè á roko sọ́dọ̀ ara rẹ̀ àwọn tó bá dẹ̀ fara mọ́ igun kínní àwọn tó bá fara mọ́ igun kejì wọ́n á mọ sọ́pọ́tì ara wọn náà ni wọ́n mọ̀ ní lágbájá ló jàre lágbájá ló jẹ̀bi ìwọ tó ń tẹ anga face yẹn ò ní rójú rí Ọlọ́run ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ máa bá mi tẹ lọ́fù àti láìkì gbogbo ẹni tẹ́ bá ń tẹ lọ́fù àti láìkì bẹ́ẹ̀ bá ti ń lówó lọ́wọ́ lẹ́ẹ̀mọ́ kọ́lémọ́lé lẹ́ẹ̀mọ́ bímọ́lémọ́ oore tuntun àkọ́tún oore Ọlọ́run máa ṣe fún yín gbogbo ẹni tó bá ń anga face ìbínú Ọlọ́run kò ní wọ́n lórí ẹ̀ àtọmọ rẹ̀ àtàrọ́mọdọ́mọ rẹ̀ ọlá ànábì Muhammad ọlá Sheikh Abdul ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run bí mo ti ń wí kó máa ṣe bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ àlùbáríkà ọlá ànábì Muhammad torí pé àwọn ará bí wọn fẹ́ gbọ́ òdodo àwa ò sọ òdodo so gẹ́gẹ́ bí tí mò ń bá bọ̀ ẹ rí i pé nígbà tí mo wá dọ́dọ̀ bàbá wa Sheikh àlefa Sheikh Kamila Alagbara nínú àwọn ọ̀rọ̀ tá a wá nà án lẹ̀ tá a nà ń bẹ̀ ọ̀rọ̀ àbúrà yìí mọ́ wà nù tá a dálẹ̀ ń bẹ̀ jọ náà wọ́n lè yan àgbààgbà ẹ ronú sí ọ̀rọ̀ àbúrà yìí mọ́ yìí kódà tábúrà yìí mọ́ bá ń gbọ́ mi wọ́n pè é níjọ́ náà so tó dẹ̀ ó dẹ̀ ní ọ̀rọ̀ tó sọ kí la fẹ́ yọ lò nípa súfí ọ̀rọ̀ súfí kí nǹkan dìde kó ní súfí ò kì í ṣe mùsùlùmí àwọn fẹ́ dógun lẹ̀ gbogbo ara tá ń pè ní ìwà jàǹdùkú nínú ẹ̀sìn nìyẹn ká máa dáyàn lẹ́jọ́ kó máa sọ pé òun ò nígbà ìwà jàǹdùkú ni ẹ sinmi ìwà jàǹdùkú ẹ jẹ́ kí ìsìláàmù sinmi kí ló dé ìsìláàmù ò rí báyìí lánàá nígbà tá a wà ní kéékèèké peace ń rè ṣùgbọ́n Ọlọ́run dá bákan náà o èmi ò ní gba aládàradà láyé mi kọ́ màá sòdodo ṣùgbọ́n pé ìhàlẹ̀ kan àbẹ́nìkan lórí òdodo yìí irọ́ o mi nígbà máa sọ òdodo mi ìdẹ̀ ní dákẹ́ lórí òdodo mi ìdẹ̀ ṣe tán láti bẹ́ nìkan kan jà mi ìdẹ̀ fẹ́ ọ̀tá lórí ọ̀nà ẹ̀sìn àwọn gbìyànjú tiwa bàbá ṣé wàá dámọ̀ ṣe tiẹ̀ nígbà ayé wọn bàbá ní akéèké ní oró nítorí pé ẹni tó bá fẹ́ mu ní mú wọ̀ sí á ta ejò náà lóró tó bá fọkàn yóò ṣe ṣàkà kìnìún wa mọ̀ búramúramù nínú igbó tó wọ́n láti respect gbólóhùn rẹ̀ tó bá ti respect gbólóhùn rẹ̀ tó bá yọ sí á bu ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi èmi mòfin mo sì tẹ̀lé àwọn tó mòfin so kí ni mo fẹ́ yọ ló ń bẹ̀ ni pé mi ò dárúkọ ẹni kankan so ẹnìkan mo fẹ́ bá àáfàá wa Malam Yusuf Adépọ̀jù mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kan o Malam Yusuf Adépọ̀jù èmi àti ẹ ò jàre o àjàre mi ì dẹ̀ lẹ́mìí láti bẹ́ẹ̀ jà I love to rabbi kaaba mi ò lẹ́mìí ẹ̀ kì í ṣe pé bí àmì ìlágbára rẹ̀ pé mi ò láníyàn rẹ̀ ni mo sọ o kẹ́ mọ́ bá tún translate síbò mi ò láníyàn pé mo fẹ́ bá ẹ jà torí nínú ọ̀rọ̀ mi tí mò ń sọ bọ̀ tipẹ́tipẹ́ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹ wo Latif Adébọ̀wálé
nígbà tó máa wá ṣe wáàsí tó ń ṣe wáàsí ẹ̀ tó wáàsí èmi á tún máa sọ fáwọn àjọ mi pé ẹ lọ wò ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ kí náà wí lónìí kí náà ṣe lónìí. kódà bọ̀dá mi kan àwọn ń pè ní ọmọ Táyọ̀ kọ́ ló ń bá a kẹ́ mo dìídì sọ fún un pé gbogbo tọ́lọ̀ bá fún yín lágbára ẹ máa ṣe má dẹ̀ ń sponsor wọn títí tó fi di pé Jamiu Adegunwa náà ó bẹ̀rẹ̀ tó fi di pé àtún gbúrò Acadip mo dẹ̀ support ẹ̀ mi ò bá ẹ jẹ́ lẹ́yìn rí mi ò sọ̀rọ̀ ẹ láì darí mi ò pè ẹ́ lóko tí ò darí so ó wá ṣe lè wá di pé a wàá sọ̀rọ̀ ìtí mo kọ́kọ́ gbọ́ ni pé olómi pókìtì àbí wọ́n ti ń pè so ṣé ìwà ìmúra náà ó àtàkì ìmúra náà ó àtàkì àmọ́ olómi pókìtì àbí wọ́n ti ń pè so ọ̀rọ̀ yẹn burú jáì ṣé mi ni olómi pókìtì àbí wọ́n ti ń pè tọ́ ọ mọ̀ pé ajá kan ló sọ bẹ́ẹ̀ ajá tó lè sọ bẹ́ẹ̀ yìí àwọn tí ètí ẹ ṣe mùsùlùmí Sunday Igboho ó jáde síta gbangba pé ó ò gbọ́dọ̀ sọ̀rọ̀ alágbára omi ó ò gbọ́dọ̀ ẹni tí ìtúnṣe lẹ́sìn wa nìyẹn o kí ló ń ṣẹ̀yìn mùsùlùmí tẹ́ ẹ máa forí pamọ́ tẹ́sí mọ hùwà bàjẹ́ eléyìí ò bá mu kò mú ìlọsíwá táwa àti yín bá tún bẹ̀rẹ̀ ìjà nísìn ṣé ìsìláàmù ń lo òkè ni àbò ṣé nǹkan rí nìyẹn olómi pókìtì àbí wọ́n ti ń pè tá a bá ní ká wò dáadáa ẹ̀yin àti múránẹ̀lẹ́ ẹjọ́ máa jiyàn àgbà ni ẹjọ́ máa jiyàn àgbà ni ó pè ó ní ṣéwù ó pè mí ní olómi pókìtì àbí wọ́n ti ń pè so mo dákẹ́ mo dẹ̀ á dúpẹ́ fọlọ́run pé ẹ ṣe àtúnṣe ọ̀rọ̀ yẹn alhamdulillah mi ì bínú ẹni tó bá fẹ́ parí ìjà kò gbọ́dọ̀ bínú ṣùgbọ́n tó bá fẹ́ máa dìwọ̀ sí pé à ń bara ẹni lóko jẹ́ àìrọ̀ o kò ní rọrùn o mo wá fẹ́ kẹjọ torí Ọlọ́run ẹ wọ́ ọ̀nà ọmọkùnrin tó ń jáde fún yín yìí mo fi Ọlọ́run bẹ̀ mo fànábì bẹ̀ bí Sunday Igboho ṣe jáde hùn ẹ̀yin náà ẹ sọ fún mi èsè èèyàn yẹ̀yẹ́ o mi èsè èèyàn yẹ̀yẹ́ o débi pé ẹnìkan àjáde wọn pé Rasheed tó bá ń continue ẹ̀ẹ́nà bí ó ṣe ń rí lára ẹ̀ẹ́nà ò mọ̀ tó gbogbo nǹkan làá mọ́ kọ́lẹ̀ ní ìdẹ̀ bá ń jà ní ìdẹ̀ ní interest láti bá ń jà ṣùgbọ́n ẹ wọ́ọ̀nù ọmọkùnrin yìí èmi àti ẹ̀ náà kì í dẹ̀ so níjà òun náà ló ń tọ́ mi èmi àti ẹ̀ ò dẹ̀ lè sọ̀rọ̀ síra wa láíláí èmi àti Acadip náà ò lè sọ̀rọ̀ síra wa láíláí ṣùgbọ́n àwọn ọmọ mi Ọlọ́run ní ká ní gbóná wọn à ní gbà rárá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Ìsìláàmù sinmi kí ló dé so olómi pókìtì jẹ́ orúkọ èèyàn Ajagunwa sóòkọ èèyàn ni Ajagunwa ṣé èèyàn jáde Adegunwa l'Adegunwa ń jẹ́ kí ni túmọ̀ Ajagunwa ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀dẹ̀ ń wòran ẹ̀yin náà máa fi kíní tánìṣì wọ́n fẹ́ tánìṣì méjì ni ẹ má jẹ́ kán wọ ẹ níwọ̀kuwọ̀ ẹ má jẹ́ kán tánìṣì méjì mo fọlọ́ǹbẹ́ àfáàwà Muhammadu Yusuf Adépọ̀jù Acadip mo fọlọ́ǹbẹ́ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ sọ̀pọ́tà nígun kejì mo rọ̀ yín mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ dákun ẹ sì sí fáyà mi ní kẹ́ni tó jẹ̀bi ẹni tó bá ti jẹ̀bi nú yín tẹ́ bá lè mójúkò ẹ mójúkò tó jẹ́ pé ìdájọ́ náà ni tọ̀ kò sí wàhálà ṣùgbọ́n kíní tí ń pọ̀ jù yẹn Ajagunwa Ajaniyi tó bá ń lọ bẹ́ẹ̀ àtibọ̀tán rẹ̀ ò lè dáa fún Ìsìláàmù ilẹ̀ Yorùbá ẹ wo ohun tí kálukú fèsì ń sìn sógun Boko Haram la fẹ́ sọ ni sógun àwọn herdsmen la fẹ́ sọ ni tán jà káàkiri ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀ mọ̀ yìí bẹ̀tẹ̀ ẹ̀ tún mọ̀ yìí àti wálé ńkọ́ ẹnìkan ló gbọ́mọ̀sọ tó wálé láti Amẹ́ríkà wọ́n tẹ̀ pàdánù bí eré sẹ́yìn ò tó wá rán ká tún á fi tẹ̀sìn kún wọ́n dẹ̀ ti ń sọ Ìsìláàmù lẹ́nu lórí gbogbo orú àwọn wà báyìí àwọn jihadis àwọn tán lọ bọ́ǹbù kíní tán lọ àwọn èèyàn ń bọ̀ tán lọ pa wọ́n lọ́wọ́ muslim jihadis náà ni wọ́n so torí ẹ̀ lásán ń pariwo nǹkan kíkí dẹ̀ ló máa ń dógun lẹ̀ torí tẹ́ bá bẹ̀rẹ̀ sí bú mi nísìn
èmi ò ní gbà yóò dìjà alẹ̀ náà ni yóò dìjà ń ní gbà àwọn ọmọ mi ò ní gbà máa fọ́ lẹ́rán báyìí náà ni ṣé ó tún dáa káwà tí jọmọ kò yí kóòtù tó o bá Ìlọrin ìlú kan ni state kan nínú Nàìjíríà bí yàn bá mọ̀yàn ńlọrin tó mọ̀yàn lọ́sùn àwọn ẹlòmíì ó mọ̀yàn lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀yàn ń bò mí so mo sọ fún yín ọmọ mi wà ọmọ kékeré pẹ̀lú báyìí tẹ́ ẹ̀ mọ̀ rí tí a bá yàn jẹ tí ó fojú di pé kí ni ó ṣe yóò bá di wàhálà síyàn lọ́rùn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ adógun lẹ̀ ẹ má jẹ́ adá wàhálà lẹ̀ Acadip àti Ansarul Wara Islam ni o mo rẹ́gísítà ẹgbẹ́ mi àwọn èèyàn mi ò ní gbà o kẹ́ mọ̀ bà mí ló pẹ́ jẹ́ kẹ́ mọ̀ yẹ̀yẹ́ mi nítorí pé mo sọ̀rọ̀ pé ẹ ṣe sùúrù mi ò bú yín mi ì dárúkọ yín mo sọ̀rọ̀ pé ẹ ṣe sùúrù n tó jẹ́ ń dárúkọ gan nísìn ní pé ọlá pé mo rí péjì yín tí ọmọkùnrin yẹn tó ń bú mi tẹ́ ẹ̀ dẹ̀ fi ṣíà prógámù ẹ̀ ẹni tó bá rí péjì mi tí mo fi ṣíà èébú tí wọ́n ń bú kó mú síta èmi èé dá sí ọ̀rọ̀ pé wọ́n ń jà wọ́n ń ṣe yàtọ̀ sí pé ká parí ẹ̀ so ìyànjú tí mo lè gbà lórí pé ẹ̀yin bàbá wa Khalifatu Al-Adabi ẹ dákun kódà ń jọ náà wọ́n ń pe àfáà kan ní àfáà Ismaila Al-Adabi àjọ lọ́njọ́ náà ni àjọ lọ ni nínú àwọn ọ̀rọ̀ tá a gbéyẹ̀wò náà ni Kùránì tábúrà ẹ̀ máa ṣe ó pẹ̀lú tá a gbéyẹ̀wò á dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n ní òfin ò fààyè gbà kí ẹnìkan kó bọ́ta kó máa sọ pé ẹgbẹ́ kan ò dáa àbí kí ilé kéwù kan kó máa sọ pé ilé kéwù kan ò dáa tàbí kí ilé kéwù kan sọ pé ẹ má mọ̀ ọmọ lọ sí ilé kéwù kan torí ẹ̀ ló fi dáa kí everybody ṣe nǹkan legally kí wọ́n má ṣe illegal so èmi dẹ̀ máa ń tẹ̀lé òfin púpọ̀ ìtẹ̀lé òfin mi yẹn kò ní jẹ́ kí n gbà mo dẹ̀ try láti paramọ́ láti ṣọ́ra láti mọ hùwà àbàjẹ́ so tó ń tí bá ṣe àparamọ́ tá a ṣọ́ra tó kẹ́nìkan tó wá fẹ́ mọ búlì wa kẹ́ mọ wá yan àwọn èèyàn kẹ́ mọ wá kọlù so tá a bá gbé ẹ̀yin náà síta tá a gbé bàbá yín síta àmọ́ tẹ́ ẹ̀ bá sọ tí ò bá sọwọ́ yín bẹ̀ kò sẹ́ni tó tó bẹ̀ ẹ farapamọ́ Adépọ̀jù ni mo bá sọ̀rọ̀ ẹ fi ara pamọ́ ẹ má máa jáde tán ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wàhálà ò dáa èmi náà kì í gbàwọ̀ sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe láìkẹ́ èmi náà láìkẹ́ àwọn ọmọ mi wọn yìí gbàwọ̀ sí wọn láìkẹ́ gbogbo ọmọ mi ni mo dúpẹ́ fọlọ́ mo tréènì wọn gbogbo wọn ni wọ́n graduate àwọn tó ti dàgbà látòrí àkọ́bí ìkejì kẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje wọ́n graduate alhamdulillah mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ ń build orúkọ rere lẹ̀ fún orúkọ yẹn ẹnikẹ́ni tó bá fẹ́ bà orúkọ yẹn jẹ́ àlè fojú rẹ̀ wò bí wọn náà ṣe lè gbà kan borúkọ ẹ jẹ́ ọ̀ọ́dẹ̀ lè sọ pé kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mùsùlùmí ni gbogbo wa o ẹ jẹ́ ká fààyè gba àlàáfíà lẹ́ẹ̀kan sí ẹjẹ́ Suratul Imran 134 ọlọ́ni alladina yunfikuna amwalahum fi sarai wad darai àwọn tí wọ́n náwó nígbà ìdẹ̀kùn àti nígbà ìnira balikazimina al-ghayza tí wọ́n sì ń gbé ìbínú mì ẹ jọ̀ọ́ ẹ gbé ìbínú mì wal hafin anin nas àwọn tí wọ́n mójú kúrò fún àwọn èèyàn wallahu yuhibbul muhsinina Ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tí bá ń ṣe dáadáa bismillah Ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tí bá ń ṣe dáadáa so torí ìdí eléyìí ẹ jẹ́ ká pe àró ọ̀dọ̀fin ikùn wa ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ nígbà tí mo sọ̀rọ̀ jẹ́jẹ́ ara mi wọ́n sọ ọ̀rọ̀ ikùn kíní ikùn kejì so ẹ dákun pé ẹ mọ̀ wá jàǹdùkú kí ló fa ṣé ikùn kejì ò máa àti gbọ́rọ̀ àti jáde síta kó náà ráyàn síta kó máa bú mi ẹ ń jẹ́wọ́ pé ilẹ̀ giant nílùú kọ́ yẹn ayé ọlọ́ba ò lọ títí fá ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ronú àwọn bàbá wa tàná bí wọ́n ti ṣe tó dáa tó túbà tó tòṣẹ́
ẹ̀yin náà ẹ jọ̀ọ́ àwọn èèyàn ń tàn wá ni àwọn èèyàn máa ń tàn wá tó lè máa sọ fáwọn èèyàn tí n bá jókòó báyìí láwùjọ tẹ́yìn bá ṣé wàá gbára mi kò sírú yín Ọlọ́run gbé yín ga wọ́n ń bínú yín ni wàláhì tẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín bá súnmọ́ mi dáadáa tẹ́ bá mọ nǹkan tọ́lọ̀ ń ṣe fún mi ẹ gbàgbé ara yín kì í ṣe ti pé mo fi ń fọ́nu o ẹ gbàgbé ara yín pẹ́pẹ́rẹ́pẹ́pẹ́ òpin síbì kan tí a bá dúró níbì kan gẹ́gẹ́ nígbà tí mo ń túmọ̀ Ọlọ́run kékeré Ọlọ́run adájọ́ Ọlọ́run kékeré ni nínú yàrá adájọ́ òun àrà tó bá wù ú ló lè fi ọ́ dá ìwọ́n tó bá jókòó níbì kan tó jáde àbí tó wà níbì kan tó wájú ẹ tó rérò gbogbo àwọn èrò tán pé tí ọ̀hún ọ̀tá rẹ ló pọ̀ jù nù wọn máa ṣe èso apá rẹ òka ló pọ̀ jù ṣébí elérò làwa náà tí n bá fẹ́ ṣe nǹkan pé mo fẹ́ ṣe nǹkan tá a polongo pa fẹ́ pé èèyàn ó ní àwọn èrò tí ń dúró wájú wa lóṣooṣù kí la fẹ́ fi gbogbo yẹn sí àmọ́ yìí pé sáfìsì wa ni wọ́n ń gbádùn ìyẹn ò sọ pé ká fira wálẹ̀ kán wá tì wá kán tì wá ń tìkùtì so tó bá dàbí irọ́ tí ẹ gbìyànjú ẹ kìlọ̀ fún ẹni tí ń kọjá àlà ẹ kìlọ̀ fún olùkọjá àlà ẹ kìlọ̀ fún ẹ dákun torí Ọlọ́run ẹ kìlọ̀ fún so bá àmọ́ máa ń tọ̀ gá wọ́n àsára ilẹ̀ ayáta dúnìyà fẹ́ẹ́nà lè jẹ́ yìí mi yẹlẹ̀ máa wà ẹni bá ya tọ́ọ̀gì wọ́n àsára ilẹ̀ ayáta dúnìyà tó kó ìsẹ̀mí ayé tó kó léyà péyà a máa scam lọ náà ni a máa blọ́ọ̀gì náà ni fẹ́ẹ́nà lè jẹ́ yìí mi yẹlẹ̀ máa wà ìyà ni ó gbẹ̀yìn ẹ̀ fún èmi mo sọ bẹ́ẹ̀ ìyà àjẹyìí mà iná ayé ó lẹ̀wọ̀n so because gbogbo àwọn ìwàkiwà tí kálukú ń wù lónìí ó wà lákọọ́lẹ̀ o ó dàbí àfáà kan tó ní tí Facebook bá gbé ntẹ́lómi ti sọ wá fún láàrin ọdún kan ẹlòmí ò sì káwọ́ lérí so ẹjọ́ torí Ọlọ́run ẹ rí i pé bí mo ṣe kọ́sọ̀ náà ní ìdákọ̀ ẹnìkan ìdí tó jẹ́ ń dárúkọ yín ni pé péèjì yín ni wọ́n ti gbé ọ̀rọ̀ tán fi ń bà mí lórúkọ jẹ́ láti gbé jáde so tán sẹ́ẹ̀tì àwọn èèyàn pé ká máa kọ́ọ̀lù so ó sì lè ṣeéṣe kó dúró sì lè ṣeéṣe kó máa tẹ̀síwájú so àwọn ọmọ lè jáde lóríṣiríṣi sódà ìkànnì ẹran lọ́wọ́ ṣé ká tún fi mí ìkún kó máa lọ bẹ́ẹ̀ ẹ kí ọmọ yẹn ẹ kì í wọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ kì í wọ̀ o ẹ kì í wọ̀ kò wù mí láti bá yín jà rárá mo láìkì yín gan lórí ojú ọ̀nà tẹ́ ń tọ̀ yìí ẹ dẹ̀ try ẹ dá láwọn dáadáa I love you pàápàá wàláì kì í ṣe pé mo fi ń gà ẹ mo love ẹ so èmi gangan mo ṣe ń sọ̀rọ̀ yìí àdàbí àwa la ní àdàbí bẹ́ẹ̀ dẹ̀ ni mọ̀ríkàsí àwa la ní ọ̀nà méjèèjì là ń ṣe a dẹ̀ ń gbìyànjú láti wá peace kó má sí jà kó má síta ẹwùjọ́ tí èmi àti mùdírò mọ̀ríkàsí tá a pàdé nílọrin níbi ìyàwó àfáà wa Sheikh Ahmed Àtàtà ẹwù bí Sheikh mùdírò pọ́n sí pọ́n mi lé Sheikh Jamal Dubai lèmi àti wọn ti pàdé tán jẹ́ àbúrò Sheikh Habib ọmọlúàbí ni wọ́n ń pọ̀nyàn lé wọ́n ń ṣe dáadáa Sheikh Jamal kọ́lọ̀ kó wọlá àsìkò yìí kó bá lọ́ra ẹ̀mí wọn bẹ́ẹ̀ náà ni Sheikh Abdullahi tó jẹ́ adájọ́ lónìí amọ̀ra dáadáa gbogbo wa àjọ ń ṣe bẹ́ẹ̀ náà ni ní àdàbí gbogbo wa àjọ ń ṣe ìyẹn ló mú mi gbéra kì í ṣe pé mo sá nílé ńlọrin mo ní mọ́sálásí ńlọrin tí mo kọ́ kalẹ̀ síbẹ̀ torí ẹ̀kọ́ ni mo ṣe lọ torí ọ̀rọ̀ yìí ni mo ṣe gbéra bàbá ẹ má wòran ẹ má jẹ́ káyé bàjẹ́ bẹ́ẹ̀ kàṣà bàbá àlefàdẹ ṣe dáadáa jọ náà wọ́n organize wọ́n pe gbogbo àwọn èèyàn wọ́n pe Sheikh Ayára wọ́n pe Justice Kamal gbogbo wọn everybody
mi ò lè máa dárúkọ wọn pọ̀ ládẹ̀ péjọ wọ́n gbọ́ ọ̀rọ̀ tí mo sọ a dẹ̀ sọ̀rọ̀ a ṣe mọ̀ràn àwọn igun kejì wa náà wà ń bẹ̀ ńjọ́ náà tí wọ́n ń ṣe ìdí àwọ̀ àlèsúnà wá jàmbá a jọ gbé àwọn ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan a jọ gbé yẹ̀wò ká tó wá na ọ̀rọ̀ àbúrò ẹ̀ mọ́kalẹ̀ pé ṣé ó sì dáa kó máa lọ báyìí ẹni kò dáa pé bọ̀tí ẹ jẹ́ kó máa ṣe lọ bí èèyàn bá wà kan tí ò dáa kó máa ṣe lọ yóò ṣe kan ojú ẹ̀ ńjọ́ kan yóò ṣe lójú ẹ̀ ńjọ́ kan àwọn tí wọ́n ń ká ọ̀rọ̀ tí kálukú ń sọ lẹ̀ wọ́n wà tí wọ́n ń ká lẹ̀ bẹ́ẹ̀ tí ẹnìkan bá faramọ́bì kan tó wà nílùú kan tó wò pé òun l'opportunity pé òun ò wálé tí wàhálà bá dé bá nílùú yẹn ńkọ́ tán bá dìpọ́tù ẹ̀ ńkọ́ níbo ló fẹ́ padà sí so torí ẹ̀ làwa fi ń ké ẹ jẹ́ ká tí a bá rí i pé iṣẹ́ tá à ń ṣe ọ̀nà tá à ti ń rówó tí ò bá mọ́ ẹ jẹ́ ayé padà ṣé wàásí ni ká gbé èèyàn jáde ká mọ bọmọlúàbí èèyàn jẹ́ lójú tẹlifíṣàn ṣé wàásí nìyẹn wàásí kọ́ yẹn so àwọn kì í ṣe gbogbo èèyàn ló lè gbà á ẹ máa wọ àwọn tán ń ṣe wà bú yẹn tán ń jalè yẹn wọ́n máa jà ìjọ kan ọwọ́ pálábá ségi gbogbo ìwà ká mọ bú lèèyàn ká mọ kàn lábùkù gbogbo ẹni tó bá ń ṣe at the end of the day kò ní bá yọrí sí dáadáa yóò padà parẹ́ náà ni kò sọ́gbọ́n iṣẹ́ yẹn ò dáa bí àwọn tó ń jalè ni àbáwọn tó ń dà lóru iṣẹ́ yẹn kì í ṣe iṣẹ́ tó dáa ó máa ń fún yàn lókìkí o so àwọn èèyàn máa ń support yàn lórí ẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ kéèyàn máa jà àbí kéèyàn máa dà lóru sọ̀rọ̀ Ọlọ́run mẹ́nu kò ń bẹ̀ so torí ìdílé mo tún rọ̀ wá ẹ jẹ́ ká sinmi ogun ká wá nǹkan míì ṣe èmi ò regret pé mo jáde o pé mo sọ̀rọ̀ ẹnu mi dẹ̀ gba ọ̀rọ̀ ìwọ tó bá lẹ́nu mi ò gba ọ̀rọ̀ tó kò yé ọ ni ìwọ náà mọ̀ ṣùgbọ́n kò yé ọ ni so mo wá tún rọ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sọpọ́tì àwọn egun kínní àti egun kejì ẹ dákun tó bá ku ẹ̀yin nǹkan àwọn kan ẹ mọ fún wọn nímọ̀ràn lóòótọ́ oníkùn ló mọ̀ọ́kà ẹ̀yin lẹ mọ̀ ń tẹ́ ẹjọ́ ṣe fúnra yín àdàbí àti mọ̀rìkàsí ẹ má mú mọ́ ìjọ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ẹ má mú ọ̀rọ̀ àdàbí mọ̀rìkàsí ẹ má mú mọ́ Ìlọrin kan náà ní gbogbo wa a lè sá fúnra wa Ìlọrin kan náà ní wa tá a bá ń bára wa jà àwọn tá a fẹ́ pè sínú ẹ̀sìn ńkọ́ àwọn tá a fẹ́ pè sínú ẹ̀sìn ńkọ́ àti pé àwọn ọmọ wa tá à ń bí ṣé ẹ̀kọ́ rere nìyẹn ṣẹ́kọ̀ọ́ rere nìyẹn so ìyẹn ni mò ń sọ fún wa ìyẹn ni mò ń gbìyànjú láti gbésẹ̀ lọ́tún láti gbésẹ̀ lósì so tó yẹ pé mo jẹ́ nìkan tí máa ń láìkí afẹ́fẹ́ ẹ̀yẹ pé ká máa ya fídíò ni gbogbo ẹ̀ lẹ́mọ̀ rí alágbára mi ó tún ti lọ bí báyìí kì í kú ṣe pé mi è jáde àìkí ń ya fídíò ló fi dà bẹ́ẹ̀ mi ò sì fẹ́ràn kárí mi ẹjọ́ torí Ọlọ́run mo dẹ̀ sọ fún yín mo pálòwé kò sílùú náà láyé tí mi ò mọ̀ èèyàn ńláńlá sí wàláì kódà Ìlòbú mo mọ̀ èèyàn ńláńlá síbẹ̀ Ìfọ̀n Ọ̀ṣun mo mọ̀ èèyàn ńláńlá síbẹ̀ so ẹ̀rìn Ọ̀ṣun mo mọ̀ èèyàn ńláńlá síbẹ̀ tètè sìn kábíyèsí Ìfọ̀n Ọ̀ṣun ọ̀rẹ́ lèmi àti wọn dáadáa so kí mo fẹ́ yọ ló ń bẹ̀ ni pé Òṣogbo ńkọ́ ká tó a sọ pé láwọn ìlú wa nìyẹn o tá a bá wá bára wa jẹ́ tá a bá bára wa jà tá a bá wá pàdé ńkọ́ kí la sì máa ṣe ẹ má jẹ́ káwọn kan tó yẹ pé wọn ò lórí ọ̀rọ̀ tí ò tọrọ̀ ẹ máa kọ́ṣàn wọn so kò ní dáa rárá ká kàn máa blow ká máa bára wa jẹ́ ká máa borúkọ ara wa jẹ́ ẹ̀sìn kọ́ yẹn kí kálukú gbájúmọ́ṣẹ́ ẹ̀ so Ọlọ́run ló lọ́lá Ọlọ́run ló là jùlọ èmi tí ẹ máa fi tèmi yìí máa fi wò pé bí mo ṣe ní àmójúkú òtó
bí mo ṣe ní sùúrù tó àṣé Ọlọ́run tún lè kẹ́rù wa yìí èèyàn mélòó ní òrì bá ti rí tí ò ti ní lọ sotú tí ò ti ní lọ pàǹtí tí ò ti ní lọ alágbọn tán ọlọ́pàá ò ti ní mọ̀ tán ò ti ní máa alhamdulillahi rabbil alamin bá a ṣe wá rí náà tá a ní àfaradà tá a lámójúkúrò Ọlọ́run wá rọ gbogbo nǹkan fún wa sẹ́yìn ò tó lọ́pẹ́ fún wa ìyẹn tó lọ́pẹ́ fún wa alhamdulillahi rabbil alamin so kí ọmọ kan ṣe wá rí náà pé ó lànàbí ṣe jálàbí o sànàbí ò ṣe jálàbí ni àti pé kí n la burú tó wà níbi jálàbí àlìjálàbù máa jù líbà mi ní ibili wà bákọ̀rí wà gánà mi lè tìjà ara aburú ò sí nínú jálàbí ń tá àfà nǹkan kúrò lára èèyàn amú àìsàn àfà kúrò lára èèyàn bísímìláì àríkíkà tá ń kà ń jálàbí ni tá a fọ́ léèyàn lára bísímìláì àríkíkà bísímìláì àṣífíkà mẹ́kùlẹ́sì yóò sí ìkà kò lè sí ìta ń kà tá a fi ń lé àìjànú kúrò lára jálàbí ni àfà kúrò so àfà nǹkan kúrò ń bì kan pé kó máa lọ kó kúrò lára ènìyàn so jálàbí ò sí nínú èdè tí ò dáa ẹni tó ń sọ̀rọ̀ lẹ́ ń kórìíra so ẹja mi kúrò ń bẹ́ẹ̀ ẹja mi kúrò ń bẹ́ẹ̀ wọ́n bú sàábà ẹ ti sọ ẹ mú ẹ mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ ẹni ó bú sàábà lóhùn bú sàábà ẹ má dá fìtínà lẹ̀ ẹ má dá fìtínà lẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àárín wọ̀nyẹn gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ bá wà láyé tẹ́ ẹ ń ṣàbòsí ẹ ní rójú rí Ọlọ́run àtibọ̀tán yìí ò ní dà ẹ kú rádaràda ni àwọn tàná wọ́n sòdodo náà fi ṣẹ́kù àwa náà ó sì gbìyànjú láti sòdodo a ní pa irọ́ fẹ́nìkankan ẹni tó bá sì kọ̀ tí ò bá sòdodo yóò parẹ́ máyé lára kan yìí ni àtibọ̀tán rẹ̀ ò ní dà ẹjá sinmi ẹ má jẹ́ àmọ́ yẹ̀yẹ́ ara wa mélòó ni wá ní Islam so Sufi and so what alùsùnà wá jàmá mo ti ń sọ gbogbo gbà wọn ṣe alùsùnà wá jàmá lójú ayé ànábì ẹni tó bá rí tíra tó ń pé ànábì kó kan jọ pé alùsùnà wá jàmá ẹ sọ tẹ ẹ bá rí tíra rẹ̀ máa fún yín ní 500,000 naira ànábì kó àwọn kan jọ wá dá wọn lẹ̀ Umar ibn Abdul Aziz ló kírètì alùsùnà wá jàmá nítorí ìyapa tó ṣẹlẹ̀ láàrin Sayyidina Ali àti Muawiya bídíà ni gbogbo ẹ̀ àdádálẹ̀ tán bá dálẹ̀ lẹ́yìn ànábì so Sufi ẹ̀yìn ànábì náà ni wọ́n ti néèmù ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń ṣe lójú ayé ànábì kálukú dẹ̀ ní nǹkan tó dúró lé lórí kí lábùrọ̀ máa sọ pé Sufi kì í ṣe mùsùlùmí ìwà jàǹdùkú nìyẹn náà ẹwà tìgbà tí bàbá yìí ti dúró wọ́n ayé ti mọ̀ mí pé èmi máa gbógun ti àwọn Sufi ó ní Sufi tí ò bá ṣe dáadáa ó ní ẹ mú ó ní ẹ bá wí sáwọn tán yìnbọn tán pààyàn tán ṣe tán sọ pé àwọn pé alùsùnà wá jàmá làwọn ṣé ẹnìkankan lè fara mọ́ wọn pé òun ní interest sí wọn ẹni bá ti ń ṣe tí ò dáa níbi orúkọ tí kálukú dúró lé lórí tá a fi ń ṣẹ̀sìn bàbá ṣé Ibrahim ni àwọn ti ṣe wọ́n ti lọ kò sí tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi lè bókọ wọn jẹ́ mọ́ ṣé Abdul Qadir kìlá níwájú ìlànà kàdásálà òṣèrà àwọn ti ṣe tí wọ́n ti lọ kò sí tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi lè borúkọ wọn jẹ́ mọ́ bí ìgbà tájá ń gbóòrùn lásán òun ni gbogbo igbe tẹ́ bá ń ké so ṣé wa Ahmad Rufai Indasalati wọ́n ti ṣe tí wọ́n ti lọ kò sí tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè borúkọ wọn jẹ́ ọmọ wọn tó bá yàyàkuyà ó yà fẹ́lẹ́ dá ẹ̀ so kálukú ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n tẹ̀ríkà tán dálẹ̀ yẹn wọ́n dálẹ̀ alákìtàbí wa sunnati Rasulillah sallallahu alaihi wasallam lọ́ gbé kalẹ̀ lórí alukuran àti ojú ọ̀nà sunna Ànábì wa Muhammad Sheikh wa Abdul Qadir alùsùnà ni so Sheikh Ahmad Tijani alùsùnà ni so ìgbé sunna kárí pé àwa nìkan ni a máa ríra wa yóò sì tún pọ̀ sí kárí mi ọ̀rọ̀ láǹsọ ní ìsìn àbúrò ẹnìkankan ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run mo promise èmi ò fẹ́ jà o ní ìdẹ̀fẹ́ èbú bẹ́ẹ̀ bá wá bú mi pẹ̀lú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí so ẹ̀yin náà máa wo
n tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ní dùn mọ́ mi kò dáa ká máa jà ṣùgbọ́n Yorùbá ní ẹjọ́ lọmọ gbọ́ ọmọ ìgbẹ́jà so ẹ ṣe sùúrù ẹni tó bá mọ̀ pé ó ń jẹ̀bi kó bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò lè dá ẹ̀bi o mi ò lè dá ẹ̀bi apá mi ò ká ẹni tó bá mọ̀ lọ́kàn rẹ̀ pé ó ń jẹ̀bi kó tètè lọ bẹ̀bẹ̀ o tó bá mọ̀ lọ́kàn rẹ̀ pé ó jẹ̀bi tètè lọ bẹ̀bẹ̀ o ọ̀rọ̀ tèmi ó sọ lẹ́nu tí wọn kò jẹ kò sí bẹ́ẹ̀ bá ti ń wú ojú egbò ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ń wú nítumọ̀ èmi náà tún máa sọ padà ni so Ọlọ́run wá mú yín jálàbí tẹ̀ ń orúkọ lásán ni kágún orí eku orí ẹja kò sínú jálàbí ìṣègùn nìyẹn so àwọn oníṣègùn ọ̀tọ̀ àáfàá tó bá ti jókòó tó ń ṣàdúrà fún yàn oníjálàbí ni ànábì ń ṣàdúrà fún yàn ànábì jókòó ń ṣàdúrà fún yàn ń ṣe wáàsí fún yàn ó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ó ń wo èèyàn sàn ó ń fọwọ́ bá èèyàn àlìjànú kúrò lára èèyàn wọ́n ń fún lẹ́ran wọ́n fànàbí wọ́n fún lẹ́ran ó gbẹran nígbà tó ṣe ìwòsàn fún èèyàn tó lé àlìjànú kúrò tó lé ìnira kúrò lára èèyàn nǹkan pè ń jálàbí nù so kò sì sẹ́dá kan tó lè ṣe bá nàbí ti ṣe mọ́ lu jìbìtì mọ́ purọ́ mọ́ bà tèèyàn jẹ́ mọ́ jẹ́ ká yí àwọn èèyàn bàjẹ́ ní sàkáání rẹ̀ ìyẹn lọ́lọ́run ò fẹ́ ṣùgbọ́n láì tayébáyé àmọ́ bára wa jiyàn orogún òwò kásá ti lè pàkan rẹ́ nítorí nǹkan nǹkan pè láyé náà nù àsàlátù ṣíṣe ó tọ̀nà bá a ti ń ṣe gangan ọlọ́run lọ́wọ́ sí sáwí bá a ti ń ṣe ọlọ́run lọ́wọ́ sí tí ò bá dá lọ́dọ̀ tiẹ̀ ọ̀ mẹ́rin tiẹ̀ wà ó sì sọ̀rọ̀ yẹ pé olórí burúkú ó dá sàlátù lẹ̀ ló ṣe kíní kan ìwọ náà gba èsì tiẹ̀ èsì rẹ̀ ọ̀ ní mú jẹ ọ̀ ní mú jẹ àmọ́ kẹ́nìkan kan máa gbọ́ sábẹ́ ẹni tí ń hùwà ìdàlúrú ẹ má jẹ́ kí wọ́n lò yín gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀ ó lè ṣe sóréré o ó ní mo sọ yẹn ẹni tó jẹ́ kírísítẹ́nì Sunday Igboho ó di kílíà ní lọ́wọ́ mi lọ́wọ́ sí so wọ́n dẹ̀ pé ṣé òmùrà náà jọ náà ṣé òmùrà náà ò gbé kọ́ọ̀lù ẹ̀ ó pe bàbá kí ó gba góòlù ò gbé kọ́ọ̀lù ṣébi náà fi dọ̀tá lákí ó gba góòlù fi di akí ó jẹ lẹ́dẹ̀ so ó sáà níbi tó ti bú ṣé òmùrà náà lẹ́yà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìbẹ̀rù pé ká má bú mi àti pé ẹlòmíì náà ti lá àwọn àṣepamọ́ kan tó ń bà lẹ́rù pé tí n bá sọ̀rọ̀ sẹ́ni tó bá tú àṣírí mi ni mo fi sọ pé ẹni tó bá láṣírí mi lọ́wọ́ ẹ̀ tí ò bá sọ fún kò ní dáa fún gbogbo yín papọ̀ ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́ nínú hákìrà mọ́kùnrin dàlẹ́ àti káàkùn ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká ṣe dọ́gba ọlọ́ni wàá sì tú nàlá yóò mọ̀ sí tí ná ẹ ṣe dọ́gba torí pé ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tí bá ń ṣe dọ́gba lẹ́ẹ̀kan sí mo rọ̀ yín o gẹ́gẹ́ bí àyà tí mo fà lẹ́ẹ̀kan alladina yunfikuna amwalahum fi sarahi wad-darahi wal-kasimina al-ghayza wal-hafina 'anin nasi wallahu yuhibbul muhsinina so ẹ mójú kú o ẹni bá bẹ̀bẹ̀ kò èèyàn bá tiẹ̀ fẹ́ bẹ̀bẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká fi ṣẹ̀sín mo fọlọ́run búra èmi àti ẹnìkan ò sọ̀rọ̀ ẹnìkan sọ fún mi pé dákun ẹ bá pẹ̀tù sọ̀rọ̀ irọ́ o èmi ni mo rò lẹ́mìí ara mi tó ń lọ yìí jẹ́ ká sọ̀rọ̀ sí i jẹ́ ká bí ò tiẹ̀ jẹ́ àràfin kan lọ torí ẹ̀ náà la dẹ̀ fi sọ́ra nínú ọ̀rọ̀ láti fi sọ pé tọ́ igun kínní igun kejì nígbà tá a dárúkọ igun kínní igun kejì so kí ni àbùrọ̀ jáde síta kí ló fa èébú ṣùgbọ́n ntí inú mi fi máa dùn láyé ni pé téèyàn bá bú mi tí bá rí pé ẹni tó bú mi ó ti bú àwọn àgbààgbà tó jù mí lọ kò ní dùn mí ṣùgbọ́n déédéé ẹ jẹ́ ká sùn náà lẹ́sàn-án kó lè rí bí ti rí ọbú èmi àwọn ọmọ tèmi náà gbé bàbá rẹ̀ wọ́n lé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n lé ta
bí ẹran orí àtẹ wọ́n gbé wọn ta wọ́n yàkàyàkà wọn bọ́ bá ti ń ṣe náà ló mọ̀ sí bọ́ bá ti ń ṣe náà mọ̀ sí bọ́ bá ti ń ṣe náà mọ̀ sí a mọ̀ sọ̀rọ̀ so yíyún gan làwa náà fi máa rí fíwàs ó tiẹ̀ dá gan so a máa retí eléyìí gan náà ẹ tún analyse kẹ bí èbú ọba ti ń parí ẹ̀ báyìí àánú bẹ̀rẹ̀ kódà a lè ṣe prógráàmù wákàtí 6 dánwò a lè ṣe 3 àwa náà wà bọ́ra lẹ̀ àwọn èèyàn náà wà jáde tó wáyé pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Islam máa lọ nìyẹn àwọn àgbààgbà tán dákẹ́ tàn sọ̀rọ̀ kẹ́ nígbò báyà ẹ̀ rí i pé kálukú jáde nígbà tó bá taba igbá tó taba wo tó taba kòkò bàbá sásùn so àwa mọ̀ yìí pé kíní yìí wọ́n ní kékeré láti pẹ̀ka àrókò tá a bá tètè pẹ̀ka àrókò ní kékeré tó bá dàgbà tán yóò gbẹbọ ọ̀gbẹ́ni yẹn tiẹ̀ yé ó fẹ́ sọ Islam di pé ha wọ́n ti gbẹ́jọ́ ẹ̀dọ́dọ̀ wa 500,000 ló máa san tó bá fẹ́ kí n sọ̀rọ̀ gbà ní tó fẹ́ ṣe nù ọpẹ́lọpẹ́ àwọn èèyàn lọ́tún lósì tí wọ́n gbà gbogbo ẹ̀yin tẹ́ ń blọ́ọ̀gì tẹ́ ń wá ọ̀nà nítorí àti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ká fi máa jẹ ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ kò sérè ń bẹ̀ mò ń wá ọmọ kéékèèké kan táwọn náà fẹ́ máa yọnu sí ọ̀rọ̀ tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni ẹ lọ gbájúmọ́ kéwú bẹ́ẹ̀ bá sì ti kéwú bẹ́ẹ̀ ti lò ó ẹ gbájúmọ́ gbogbo pé jẹ́ ń bọ́ sábẹ́ lágbájá jẹ́ ń bọ́ sábẹ́ tàmàdò kò lẹ́yìn ẹ dá dúró bọ́mọlẹ̀ ń kọ́ ń kéwú ni ẹ máa kọ́ wọn ń kéwú mo rọ̀ yín mo bẹ̀ yín torí mo láìkì ọmọdé gan tí máa ń rọ́ ọmọdé tó bá ń ṣe dáadáa màá fún un nímọ̀ràn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ àwọn ọ̀gá yìí tẹ̀ ń tẹ̀lé ẹ náà máa dọ́gbọ́n bá ń sọ̀rọ̀ ó dàbí ọmọ kéwú mi kan ó ti lọ ọ̀rọ̀ táwọn ètò pẹ́ tí wọ́n àfa Alagbara wọ́n tí mo máa ń ṣe mọ̀ sí dà nàkúnmọ̀lẹ̀ gbogbo tẹ̀sí ló dà mọ́ ní kàtá ni ó ń tàn ó sì lè jẹ́ pé gbogbo tí mò ń ṣe ni máa dà alábòsí ni ó so gbà tí mo jáṣẹ́ àfa yẹn ló bá yí padà a ní kíní tí mo ṣe yìí bò ní nàkúnmọ̀lẹ̀ tàbádẹ̀ tún ṣe báyìí ó dà mọ́ ìwọ ló fẹ́ràn mi ká mọ wọ́ọ̀sì pé kí lọ̀gá yìí fẹ́ ká mọ wá bí ìgbà tá a fẹ́ ti ọ̀gá yẹn ṣubú nìyẹn kò dáa ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ gbájúmọ́ ti yín ẹ gbájúmọ́ sí ẹ̀yin ẹ má jẹ́ kí social media ó bà yé yín jẹ́ wàláì eléyìí tèmi ń sọ yìí Ọlọ́run ní sí lásọ mọ́ gbogbo ìgbà kọ́ ni màá máa jáde wàláì wọ́n kàn wó pé ó yẹ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí káwọn ẹlòmíràn rò pé bàbá yẹn ó sojo aleko irọ́ o kò sí ní tó jọ ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ àánú yín ṣe mí gan o àánú yín ṣe mí gan o mo bá yáyá dúpẹ́ fọlọ́run o mo bá yáyá dúpẹ́ fọlọ́run o mo sì tún rọ̀ pé dákun wọ́n tún jẹ́ kí ẹnìkan kan lò ẹ́ láti ṣìṣe láti ṣìwà wò gbogbo irú ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ìkan lọ́gbọ́rọ́ kan báyìí náà ń ṣe ń sáwọn gbogbo wọn báyìí ẹ sá dákun torí Ọlọ́run tó ṣàánú àwa tá a fi gbé débi tá a gbé dé Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà ẹ̀ẹ́rì bí sẹ́rùká ọlọ́run torí gbà táwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ayé ń wo bíi pé yóò balẹ̀ láti 1979 tá a ti ń ṣe dáwà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fọtanfọtan nísìn báwo lẹ ṣe wà nígbà náà báwo lẹ ṣe mọ̀ nígbà náà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dẹ̀ ń ṣàánú wa ń bá wa ṣe ó fún wa níwọ̀nba díẹ̀ tá a fi ń jẹun ó sì tún fún wa ní èyí tó jẹ́ olórí oore hairumahu tẹ wàlẹ̀ àfíà a tún ní àlàáfíà kódà mo tún fẹ́ ọmọge lọ́dún yìí èdè social media ọmọge tààrà so ẹni tí ò bá lálàáfíà tó lè fẹ́ ọmọge so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run tó ṣe báyìí fún àwa tínú wa ń dùn níbi tá a báyé dé yìí wàláì kò sí ìrònú kankan nú ayé mi gbogbo ń tàn bá ṣe rí lágbájá bú so a kàn fi ṣe entertainment lásán ni so gbogbo ẹ̀yin tí ẹ kù díẹ̀ káàtó tẹ́ jẹ́ ọmọ wa tẹ́ pé ẹ mọ̀ bí tẹ́ ẹ fẹ́ gbà òun ló ń fa gbogbo rádaràda yìí Ọlọ́run bá ti lànà fẹ́ dà yóò bá wa lànà fẹ́yìn náà o àlùbáríkà ọlọ́run àbẹ́ àmọ́mọ́ ọba tí ṣàánú ẹ̀dá Ọlọ́run ṣàánú yìí ẹ ṣe jẹ́jẹ́ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí ẹ ṣe jẹ́jẹ́ Ọlọ́run kó ṣàánú fún wa eléyìí tá a sọ yìí Ọlọ́run má ṣe láṣọ ọmọ fún wa
ọlá níbi àmọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àǹfààní báyìí ọlọ́run jẹ́ alẹ́ máa sọ lórí lókè èèpẹ̀ àlùbáríkà ọlá níbi àmọ́mọ́ wọlé ògùn ọlọ́run wọlé àṣẹ ọlọ́run ìlà hawla wàlá quwwata ìlà bíllahil àlíyil azim.